mùdírù tó ẹ sọ yìí ó jẹnu yín lọ yóò jẹnu yín lọ ó dẹ̀ ẹnu bàbá wa Sheikh Adamu ọgbà tí wọ́n sọ ọ̀rọ̀ tẹ́ sọ. àfà mélòó ló wà níwò. àfà mélòó ló wà níwò. wetin be this wetin be this. nígbà tó pè tán máa pè tán. nígbà tí ó pè tán máa pè tán. ó ní àwọn àfà yẹn àfà ilé àmì. àfà ilé àmì. ilé àmì yẹn mahali àmì. mahali àmì. Just they play. òun làfà àmì yẹn. òun làfà àmì yẹn. sọmọ kéwẹ̀ fún wa. amúnádùn máa. ẹ bá ń béèrè pé àáfàá wo gan ni ń bẹ níwò tó tó máa mọ̀ bíra ẹ̀ léèrè pé àáfàá yín mọ̀hálí ilé àmì gan irú èèyàn àwo ni kí ló jẹ́ gan tí àwo ló ṣe kí ni lápá rẹ̀ ó tún mọ̀ máa kéwù wọn náà ó tún ní olùkọ́ àgbà gan kí ni ń jẹ́ mùdírù tó ẹ sọ yìí ó jẹnu yín lọ yóò jẹnu yín lọ kódà ẹnu bàbá wa Sheikh Adamu ọgbà tí wọ́n sọ ọ̀rọ̀ tẹ́ sọ. àwọn yẹ ká ẹ béèrè ìtàn wo ẹ̀yin fẹ́ darí yín sí ọ̀nà ẹ̀yìn ni ẹnu bàbá gan ọgbà kí wọ́n sọ bẹ́ẹ̀ ẹnu bàbá ọgbà wọ́n wà níwájú Ọlọ́run báyìí wallahi ẹnu wọn ọgbà ní gbogbo ọ̀nà mo ewì bẹ́ẹ̀ ẹnu agámọ̀ pẹ̀lú àwọn ọgbà nítẹ̀nu wọn ọgbà lẹ́yìn fẹ́ máa fi yé ẹ fẹ́ proof pẹ̀lú yín gbà ọ̀rọ̀ ń jẹnu yín lọ pọ̀ ọ jẹnu yín lọ kẹ́ máa sọ̀rọ̀ àbùkù sọ̀rọ̀ bàbá àgbà. olùkọ́ àgbà. àfáà ni. àfáà ni. olùkọ́ àgbà yẹn. olùkọ́ àgbà. sọ àfáà irú àfáà wo ni. sọ irú àfáà wo ni. sì sọmọ kéwú ẹ̀. sọmọ kéwú wọn. tó láàmìlaka. tó láàmìlaka. ó wá sọ iṣẹ́ ọwọ́ tí wọ́n ṣe kalẹ̀ tírà wo ni wọ́n ṣe kalẹ̀. ó wá sọ iṣẹ́ ọwọ́ tí wọ́n ṣe kalẹ̀ tírà wo ni wọ́n ṣe kalẹ̀. mùdírù tó ẹ sọ yìí ó jẹnu yín lọ yóò jẹnu yín lọ kódà ẹnu bàbá wa Sheikh Adamu ọgbà tí wọ́n sọ ọ̀rọ̀ tẹ́ sọ. ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT yẹ kú bójú ọjọ́ ṣe rí. Ọlọ́run ló sọ pé mo máa rí fídíò yìí torí nǹkan kan tí ń gbé mi nínú tí mi ò mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tún wá fi fídíò tí mo rí fídíò àwọn bàbá mi méjèèjì Ọlọ́run fi ṣe sábàbí. A rí àwọn kan tó lè máa sọ wípé kí ló kan pẹ̀lú ẹ̀sìn Islam. Mo sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní Islam jù mí lọ because gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún mi láyé tó sọ mí di ìyá ọmọ ìyá abiyamọ pé mi náà ń bá èèyàn pé à ń pè mí ní ìyá inú Islam lọ́lọ́run ti ṣe fún mi bóyá ẹ lè má mọ̀ Juerat àti Aliamin làwọn ọmọ mi Aliamin olódodo Juerat afẹ́fẹ́ olúwa so èèyàn kò lè sọ wípé òun ní Islam jù mí lọ mo lè má kírun àmọ́ nǹkan tọ́lọ́run ṣe fún mi láti inú ẹ̀sìn yẹn ló ti wá kọ́lọ́run kó má bàjẹ́ láíláí ní àná àbíjẹta bọ́dá Rasak máa dárúkọ yín tẹ́ bá wá rí ṣó yìí ẹ̀yin náà máa ń ṣe ṣó ẹjọ́ ẹ ṣe ṣó yẹn kẹ́ fi bá mi concretize nǹkan tí mo fẹ́ sọ ń bí bọ́dá Rasak yìí jẹ́ kan nínú àwọn onílù lágbájá àwọn ganan kọ́ mi ní bàtà wọ́n wá ń bá mi sọ̀rọ̀ níjẹta wọ́n ní àbúrò Rasak aṣá sọ̀rọ̀ débi àwẹ̀ mo ní àìkú òǹgbẹ wọ́n láwọn ò gbàwẹ̀ àwọn ò ń ṣe mùsùlùmí mọ́ o mo ní kí ló dé wọ́n ní church làwọn ń lọ o wọ́n ní àwọn family àwọn gan wọ́n ní wọn ò gbà tẹ́lẹ̀ pé but àwọn ṣáà ń tẹ̀lé mọ́ Islam wípé nísìn àwọn ò lè ṣe Islam mọ́ táwọn máa fi kú mo ní kí ló dé wọ́n nígbà tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní gbéra wọn ṣépè lórí internet wọ́n ní làwọn rí wọ́n ní kíní yẹn bà wọ́n nínú jẹ́ wọ́n níjọ́ yẹn làwọn sọ pé láyé àwọn ò ṣe ẹ̀sìn yẹn mọ́ mo wá dákẹ́ lọ wọ́n wá ní kí n má bínú mo ní kí ló tán fi ń bẹ̀ mí wọ́n láwọn rí pé bí mo ṣe dákẹ́ yẹn inú mi ò dùn sí nǹkan táwọn gbọ́ mo ní kí ni èwo ni tèmi mi ń ṣe mùsùlùmí mi ń ṣe Christian àmọ́ in tó wá mú mi mú ọ̀rọ̀ yìí wá ẹ̀yin bàbá mi méjèèjì yìí mo kàn fẹ́ fi yín ṣe case study ni ẹ má bínú sí mi tí n bá ṣe yín àgbà yín àdálẹ́ ẹ ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára Ọlọ́run ẹ ṣe iṣẹ́ yìí ẹ ṣe débi èrè nǹkan tí mo fẹ́ sọ ni wípé gẹ́gẹ́ bí nǹkan tí bọ̀dá Rasak yẹn sọ gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe láwùjọ yìí torí èyí tẹ́ tún ṣe ìtẹ́ bá rí àwọn skit maker yẹn wọ́n ti bá yín fi ohùn sábẹ́ ó tún ti ń rúgbó bọ̀ ìjẹ́ yìí mọ implication ẹ̀ ní ara àwọn tí ìgbàgbọ́ wọn ò tí ì dúró gidi nínú Islam àbí àwọn tó jẹ́ pé wọ́n ń wò láti bóyá àwọn tó ti wà nínú Islam tẹ́lẹ̀ tó ti sá kúrò tó wọ́n á wò láti padà
àbí àwọn tí wọ́n fẹ́ tó ń wá nǹkan láti fi kẹ́wọ́ láti sá kúrò nínú Islam lọ sí ẹ̀sìn míì àbí àwọn tó ti sá kúrò nínú ẹ̀sìn Islam lọ sí ẹ̀sìn míì tí wọ́n wá ronú láti padà ìjẹ́ yìí mọ implication àwọn nǹkan tẹ́ ń ṣe yìí lára wọn ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi nínú Islam àwọn ọkùnrin ló máa ń sábà ṣe ẹ̀yin náà lẹ sọ pé awo ò gbọ́dọ̀ máa tójú ọ̀gbẹ̀rì dá fánù aṣọ ilé àkínsa síta kó gbẹ kó tó di pé social media wà wọ́n so bẹ̀rẹ̀ ọ̀hún lórí social media àwọn èèyàn ṣá ń jà a máa jẹ́ pé àwọn ẹlẹ́sìn Kristẹni wọn kì í bára wọn jà ní ìjọ wo lẹ rí ìjọ tí ò bá tó yẹ kó ṣẹlẹ̀ láàrin àwọn méjì wọ́n tètè paná ẹ̀ èmi wà lára àwọn tó paná ẹ̀ wọ́n tètè paná ẹ̀ ìjọ wo lẹ rí kán bọ́ síta máa gbéra wọn ṣépè àbí kán máa búra wọn kò dẹ́ ṣe pé wọ́n ń jà lábẹ́lẹ̀ kì í ṣe pé wọn kì í jà arẹ́ má jà kò sí Ọlọ́run nìkan lọ́ba tí kì í báyàn fa wàhálà kò sí bá ṣe lè wà tá à ní ṣẹra wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin ẹlẹ́sìn pàápàá ẹ̀yin ẹlẹ́sìn Islam pàápàá ẹ̀yin bàbá mi báyìí ó yẹ kẹ́ lè máa tẹ̀ nǹkan mọ́ra nítorí irú àwa tá à ń sọ̀rọ̀ okó àtòbò yìí tẹ́ ti rò ní káfírì àwa ò gbúdọ̀ kò yẹ àwa ló yẹ ká máa ṣerú nǹkan báyìí kéèyàn bá wa jà kó yẹn ṣe kíní kan ká fẹ́ jà ká fẹ́ sọ̀rọ̀ ká ṣépè níta gbangba ká gbéyàn ṣépè ká báyàn jà kírú ẹ̀yin bàbá yìí àbírú ẹ̀yin ẹlẹ́sìn mi tàtìrí tẹ̀ ń jà kẹ́ ẹ wá máa pẹ̀tù sí wa nínú pé ní sùúrù kẹ́ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa kẹ́ ẹ máa kọ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa bá àmọ́ nígbà táwa bá ti rí ẹ̀yin tẹ̀yin ṣe báyìí tí ò dẹ̀ sí lọ́wọ́ ọ̀rọ̀ àwa tá à ń ṣe ọ̀rọ̀ okó àtòbò tẹ́ pè ní káfírì bí ìpìlẹ̀ṣẹ̀ bá bàjẹ́ kí lolódodo yóò ṣe ó tún ti ń rúgbó bọ̀ báyìí torí pé ìyí tẹ ní bàbá yìí sọ bá mi tẹ́yìn ń fèsì sí tẹ́ ń bínú ẹ lè sọ lábẹ́lẹ̀ lè pera yín lábẹ́lẹ̀ ṣé dandan ni kí àwọn tó wà lórí social media àbí káwọn èèyàn gbọ́ pé àárín yín ò tòrò ni ibi tí nǹkan bá ṣẹlẹ̀ máa ń sọ fún yín pé gbogbo nǹkan ló wà nínú Islam ó ní bí ànábì ṣe sọ pé kí wọ́n máa parí ìjà ó ní bí ànábì ṣe sọ pé kí wọ́n máa béèrè ọ̀rọ̀ tí ẹ bá bíra yín nínú ṣé àìmọye oríṣiríṣi èpè tá a ti gbọ́ ṣànábì ṣépè ni ṣànábì bú ni ṣànábì ó túra yín síta ni ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run láti wákàtí ìlọ ohun tó yẹ kẹ́yìn máa sọ fẹ́mi rẹ̀ ṣe mọ̀ pé mi ò kì í kírun ìdẹ̀ ń ṣe Kristẹni àmọ́ I'm a peaceful person èmi dẹ̀ mọ̀ wípé aṣọ ilé a kì í sa síta àwo kì í tọ ojú ọ̀gbẹ̀rì dá fánù gbogbo ìgbà lẹ́yìn máa ń tojú ọ̀gbẹ̀rì dá fá yín nù kí ló dé gbogbo ìgbà ni ẹ̀yin máa ń wọ́ra yín síta lẹ máa ń ṣe ni ẹ máa ṣépè fúnra yín àwọn kan kíní kan ò ṣe kíní kan àwọn kan ò gbẹ̀sìn àwọn kan gbogbo ìgbà làwọn èèyàn máa ń mọ àṣírí yín ẹ kò wá jẹ́ ká mọ̀ ìyàtọ̀ nínú àwọn kẹfìrì àti àwọn ẹlẹ́sìn gan torí àwa tẹ́ ẹ pè ní káfírí èmi ò ní lè ṣe bẹ́ẹ̀ ó máa ń pẹ̀lú nǹkan tó bá bí mi nínú táwọn èèyàn bá láwọn mọ̀ mi tí wọn ò dẹ̀ pè mí lábẹ́lẹ̀ kó tó gbọ́rọ̀ mi wá síta ọ̀pọ̀lọpọ̀ ìgbà àìmọye ìjà tó yẹ kó ti ṣẹlẹ̀ lórí ìkànnì yìí tèmi yìí tí mo jẹ́ olókólóbò yìí tí mo máa ń lọ lábẹ́lẹ̀ lọ parí tí máa ń lọ lábẹ́lẹ̀ lọ pè wọ́n pé ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹ má jà ẹ má ṣe báyìí irú nǹkan tó yẹ ká máa bá lọ́wọ́ ẹ̀yin bàbá mi leléyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin Mumini òdodo gbogbo ẹ̀yin àgbààgbà nínú mùsùlùmí ẹ lọ pera yín jọ ẹ yé ma inú àwọn èèyàn kì í dùn ọ̀rọ̀ sí bàbá onídàríjì sí ọmọ onídàríjì ọ̀rọ̀ sí ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ sí Ọlọ́run kó máa tara yín sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ò dáa kó máa ní ṣe bí mùsùlùmí ni wọ́n ń kírun ẹ bọ́n ṣe ń gbéra wọn ṣépè ṣe bí mùsùlùmí ni wọ́n ń kírun ẹ bọ́n ṣe ń ṣépè fúnra wọn ẹ bọ́n ṣe ń fira wọn ṣẹlẹ́yà ẹ̀yin bàbá mi ẹ lọ dáwọ́ ẹ̀ dúró ẹ máa yanjú nǹkan lábẹ́lẹ̀ àwọn ò fẹ́ gbàṣírí yín mọ́ a fẹ́ gbọ́ pé àárín yín ò tòrò mọ́ bí ò bá tòrò ẹ jẹ́ lọ máa bomi ìtòrò sí lábẹ́lẹ̀ nǹkan tó tìyàn lójú ni àwọn ìwà tí ọ̀pọ̀lọpọ̀ yín wù yóò ń lé àwọn èèyàn jáde nínú Islam tẹ́ bá ní wọn lè bà Islam jẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan pé ìwà èèyàn lèèyàn máa ń kọ́kọ́ rí kó tó mọ ẹ̀sìn ìwà yín làwọn èèyàn máa kọ́kọ́ rí ìwà yín ló máa kọ́kọ́ pe àwọn èèyàn sínú ẹ̀sìn káwọn èèyàn tó wá lọ find out nípa ẹ̀sìn yẹn
àmọ́ tí ìwà yín ò bá da, tí ò wà pleasant, tí ìwà yín ò bá wúyàn lórí, tí ò wà palatable, àwọn èèyàn ò tiẹ̀ ní yà sínú ẹ̀sìn yẹn. Tó bá ní ìwà lẹ̀sìn, ìwà yín ìwà lèyàn omi lèyàn ń kọ́ tẹ̀ kó tó tọyàn rìn. Ìwà yín lèyàn ń kọ́ rí kó tó ṣe ẹ̀sìn. Ìwà yín ló máa fàyàn sínú ẹ̀sìn kéèyàn tó wá lọ mọ ìmọ̀ nípa ẹ̀sìn. Mo ń sọ ọ̀rọ̀ kan fún yín àǹtí Fatima, Lagos State Polytechnic ló lọ, kọ́lọ̀ ń bá mi dá sí. Ìwà àǹtí yẹn mú mi borí. Ìwà àǹtí yẹn mú mi ní máàkì ìrun lórí. Ìwà ẹ ti fẹ́ máa mú mi wọ aṣọ bí àwọn sista kí máa bo ojú mi. Ìwà àǹtí yẹn ni. A dẹ̀ rí àwọn ìwà kan tó jẹ́ wípé ẹ máa wò pé ṣé lẹ́sìn lélẹ̀ àbẹ́ lẹ́sìn tó á dẹ̀ wọ emblem Islam. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin bàbá mi, tẹ́ bá rí fídíò yìí àwọn ní skit yẹn ti fi kíní sí which kind kíní kan be this, ó tún rú gbóbọ̀ ni. Bá mi èyí tẹ̀yin sọ yìí àwọn ẹjọ́ ẹ má tiẹ̀ jẹ́ kẹ́ni kankan fèsì lórí, ẹ lọ yanjú àwọn wàhálà yín lábẹ́lẹ̀, ẹ yé gbé wá síbí báyìí mọ́, nítorí wípé ẹni tí ẹ jórúkọ mọ́ lára Islam lẹ jórúkọ mọ́ lára, ẹ respect ẹ̀sìn yẹn. Gbogbo nǹkan tó bá wà láàrin gbogbo yín ẹ lọ máa yanjú ẹ̀ lábẹ́lẹ̀. Ojú ń ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ó dẹ̀ ń lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn yẹn. Mo lè má kírun o, àmọ́ mo mọ ẹ̀sìn yẹn dáadáa. Èèyàn ò lè fi rú mi lójú. Mo dẹ̀ mọ̀ pé gbogbo ìṣedéédéé wa ló wà nínú ẹ̀sìn yẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá, mo kàn lò yín ní bá mi, ẹ dàgbà ẹ dògbó. Irun funfun tó wà lágbọ̀n yín á tún borí yín, á bojú yín lágbára Ọlọ́run, á bo gbogbo ara yín tó mì pé máa gbó tákótákó lágbára Ọlọ́run. Ẹ dẹ̀ ní gbogbo ìyà, ẹ ní gbogbo ìṣẹ́, ẹ gbó pẹ̀lú àlàáfíà. Bàbá tó sọ̀rọ̀ yẹn náà tẹni kò gba ẹnu ẹ̀, àwọn náà á dàgbà wọn á dògbó. ẹjọ́ máa settle nǹkan yín lábẹ́lẹ̀. Eléyìí mo kàn lo eléyìí as a point of contact sí gbogbo ẹ̀yin tó kù tẹ́ jẹ́ àfáà, tẹ́ jẹ́ scholars, tẹ́ jẹ́ imam, tẹ́ jẹ́ sheikh. Ẹ jọ̀ọ́ ẹ fira yín wọ̀n gẹ́gẹ́ bí sheikh. Ẹ jẹ́ ká máa rí àwòkọ́ṣe rere, àfẹ́ pè mọ́ gẹ́gẹ́ bí látẹnu àwọn mùsùlùmí. Kò dáa. Ẹ jẹ́ ká ẹ filẹ̀ fún àwa tẹ́ ẹ pè ní káfírì. Àgbà yín ò gbọdọ̀ máa ṣorè bí èrè mọ́. Èmi ń sọ fún yín, mo lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn torí gbogbo nǹkan t'Ọlọ́run ṣe fún mi láyé inú ẹ̀sìn yẹn ni mo ti ní. Yàtọ̀ sọ́mọ, kí ló tún jọyàn lójú láyé? Ẹ jọ̀ọ́ kò yẹ kó jáde láti irú ẹnu àwa tẹ́ ẹ pè ní káfírì. Ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa pàrọwà fẹ́mi. Àmọ́ Ọlọ́run tún wá gbé mi síbẹ̀ láti sọ fún yín wípé àwọn ìwà tá a wá nínú ànábì tá ò rí bí èpè, bí àyájọ́, bí kẹ́ máa drag ara yín, kẹ́ máa pèyàn kan lẹ́lẹ́bọ, kẹ́ máa pèyàn kan lóníṣègùn. Ẹ jẹ́ kó wà láàrin ara yín lábẹ́. Ẹ lọ open panel tẹ́ ẹ ti lọ máa sort ẹ̀ out. Ẹ má gbé wá sí public mọ́. Torí àtẹlẹ́bọ àtòníṣègùn emblem Islam ni gbogbo wọn wọ̀. Ẹ̀yin lẹ́sẹ̀ ń sọ, kò sẹ́ni tó mọ̀. Ẹ lọ máa yanjú ẹ̀ láàrin ara yín. Torí Ọlọ́run, torí gbogbo eléyìí, gbogbo èyí ẹ rò pé kò ṣe nǹkan kan ni o, ó ń lé àwọn èèyàn sá. Èyí ni mo mú wá fún yín láàárọ̀. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ìyá mi nínú Islam, tí n bá fi ọ̀rọ̀ yìí ṣẹ̀yìn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ wò, ẹ má bínú sí mi. Ẹ foríjì mi, ọmọdé ni o, mo kẹ́lò lò mí ni o. Bí mo ṣe kálò lò mí yẹn, ẹ ṣáà foríjì mi. Àmọ́ ó ń tìyàn lójú. Ẹ káàárọ̀, ire o.